èṣù láàlú òṣù láàlú ògiri òkò àwọn baba ńlá baba wa ni ó jẹ́ kan lára irúnmọlẹ̀ tí Olódùmarè rán sí wa nílẹ̀ Yorùbá láti wá tún ilẹ̀ Yorùbá ṣe. Gbogbo àwọn kan pariwo èṣù ìṣẹ̀ṣẹ̀tánì, èṣù ìṣẹ̀ṣẹ̀tánì, àwọn baba wa kan nínú Ifá wọ́n ti dá sí i. Èṣù jẹ́ éjẹǹtì fún Olódùmarè torí pé bàbá kọ́lé láyé, tá bá lọ sí Germany, tá lọ sí Canada, tá lọ sí England, tá bá lọ sí Europe, tá bá lọ sí America, tá bá ṣiṣẹ́, tá bá rí ajé, kódà ga wọn tá wà Nàìjíríà gan, tá bá rí sí ajé ṣe, tá bá kọ́ self-contained, tá kọ́ flat, tá kọ́ dúbẹ̀nú flat, tá kọ́ oríṣiríṣi. A gbọ́dọ̀ lé éjẹǹtì tá bá fẹ́ máa gbowó gidi, tá fẹ́ káwọn èèyàn máa rí wa fín, a gbọ́dọ̀ lé éjẹǹtì tá gbélé lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Olódùmarè òrìṣà òkè Àjàgùnmálè ló ṣe gbé iṣẹ́ lé bàbá wa, bàbá tèmi Ògúnmọ́dẹdé àti bàbá gbogbo àwa tó bá jẹ́ ọmọ Yorùbá, tó gbé iṣẹ́ lé lọ́wọ́ pé kó mọ̀ ṣe kíni, kó mọ̀ bá wa control ayé. Olójẹ́ éjẹǹtì fún Olódùmarè, olómọ sọ gbogbo nǹkan tó bá lọ nínú ìrìn àjò ẹ̀dá. Ó dàbí àwọn tráfíkì ni, ẹni tó mọ ìrìn ìkòrídò gbogbo bí nǹkan ṣe ń lọ létòlétò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èṣù ṣe wà. Láìsí èṣù kò lè dá. Babaláwo tó bá ní báwo tèṣù ṣe jẹ́, báwo ni só fẹ́ jẹun jẹjẹ ni. Pásítọ̀ tó bá ní báwo tèṣù ṣe jẹ́, só fẹ́ rí ṣe ni. Àáfà tó bá ní báwo tèṣù ṣe jẹ́, só fẹ́ rí jẹ ni. Kò lè rí jẹ. Èṣù láàlú ló ń pèsè fún anybody wa. Olójẹni tó design gbogbo bí a ṣe lò gbèsè ayé wa. Ṣùgbọ́n àwọn àti wa o, àwọn àkì í forí balẹ̀ fún èṣù. A máa ń bẹ èṣù ni. Ráróyè. Èṣù láàlú. Èmi ọmọ èṣù lèmi. Àtọ́pọ̀ ìdí ni pé Sátánì, àwọn Bíbélì, àwọn bí ìlú Jésù lọ, àwọn bí another country, àwọn ló sọ̀rọ̀ nípa Sátánì torí pé Sátánì ti wọn ó yàtọ̀ sí tiwa torí pé àwọ̀ tiwa yàtọ̀ sí tiwọn. Ẹ rí pé àwọn èsè ara Jésù ni. I know the same with Jesus Christ. Jésù kìí ṣe tiwa, Ọ̀rúnmìlà ni tiwa, Ṣàngó ni tiwa, Ọya ni tiwa, Ọbàtálá ni tiwa, Ọ̀ṣun ni tiwa, Olúwẹ̀rí ni tiwa, Ògúnlákayé is my father. Irú èmi bá nìsín nínú ilé bàbá tèmi, Ògúnlákayé làmọ́ bọ̀ àtégún àti Ògún làmọ́ bọ̀ nínú ilé bàbá mi. So àwọn nǹkan tó jẹ́ tiwa nìyẹn. Ọ̀kan lérúgbó ló súnmọ́ ṣe fún yàn. Èṣù jẹ́ ẹnìkan tó yẹ pé à ń sọ̀rọ̀ nípa ẹni tó ní ẹni tí Olódùmarè kó lé ayé lọ́wọ́. Bí Olódùmarè ṣe ń ṣe oore fún wa, bẹ́ẹ̀ ni èṣù ń ṣe oore fún wa. Bí Olódùmarè ṣe ń ṣàánú fún wa, bẹ́ẹ̀ náà bí èṣù ṣe ń ṣàánú fún wa. Ó dàgbà mo fẹ́ lè tẹ́ àbá ní gbéraga àlè gbé èṣù, a gbọ́dọ̀ gbé èṣù kọjá tọlọ́ọ̀ba ni. Èṣù kan tó ráyè wa, ó ráyè fún wa ju Ọlọ́run lọ. Torí Ọlọ́run bí sí. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tó máa lọ chọ́ọ̀chì, tàbí wọ́n lọ orí òkè, tàbí wọ́n lọ ilé àdúrà kan, tó wọ́n lọ gbàdúrà pé Olúwa bá wa pèsè rẹ, bá wa pèsè rẹ, bá wa pa Sátánì rẹ. Sátánì ti lu èyìnbó ló parẹ́, kò lè pa èṣù tiwa rẹ́. Ó gbádùn mi, kò lè pa èṣù tiwa rẹ́, torí pé tí ẹ bá ṣe pé èṣù ni, àwọn nǹkan aburú tí ò bá ti máa ṣẹlẹ̀, àgàgà ilẹ̀ Yorùbá, ẹ rí pé àwọn nǹkan tó aburú tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá kò tó ti ilẹ̀ Haúsá. Kí ló fà á? Àwọn èèyàn máa ń bo èṣù dáadáa, wọ́n máa ń bẹ èṣù dáadáa. Ní ó jẹ́ káwọn aburú yẹn máa ṣẹlẹ̀ lọ títí. Ọlọ́run ni wá, àwa jẹ́ òjíṣẹ́ Ọlọ́run nígbà tí Ọ̀rúnmìlà ò sí láyé mọ́, Dùsùnmọ́mọ́ Ọ̀rúnmìlà ò sí láyé mọ́. Ìgbà yẹn gẹ́gẹ́ làwa gẹ́gẹ́ jẹ́ éjẹǹtì fún Ọlọ́run, fún Ọ̀rúnmìlà, láti jẹ́ pé ká polongo Ọ̀rúnmìlà. Ọmọ Ọlọ́run ni a ṣe, a kì í sọ ọmọ èṣù, a kì í sọ ọmọ Sátánì. Àwọn Sátánì, àwọn tó ń pera wọn ní Sátánì, àwọn kì í sọ ọmọ Sátánì. Ọmọ èṣù ni wá, ọmọ Ọlọ́run dẹ̀ tún ni wá. Àti ìbá tó pé 2 + 2 - 1 + 3 - 5. O ti understand? So when it's called to what? It's called to answer. So gbọ́dọ̀ mi, àwọn tó like owó jù, tó fẹ́ràn owó jù, ó yẹ kó ti mọ̀ náà. Àwọn pastor number 1. Number 2, àwọn àfáà. Tẹ́ pé tó bá rí díṣẹ́ ó rí pé tó bá wọ́n gẹ́ lọ fojú wo náà, lọ fojú wo. Àwọn tó lówó jù láyé, tí wọ́n like owó jù láyé, àwọn pastor ni. Torí pé wọ́n ní system tí wọ́n fi lè gbowó lọ́wọ́ èèyàn tó yapa. Babaláwo kì í fẹ́ síbẹ̀, àwọn bẹ̀rù Ifá, àwọn bẹ̀rù Ọ̀rúnmìlà. Ṣùgbọ́n àwọn àkọ́kọ́ náà ló wà náà, àwọn náà like owó. Kò sẹ́ni tí ò like owó, èmi gan like owó. Sọ gbádùn ọ̀rọ̀ mi, ṣùgbọ́n a gbọ́dọ̀ like owó kọjá Ọ̀rúnmìlà. Ìyẹn àwọn tó gbà wọ́ọ̀dù ni àwọn àfáà.
ṣùgbọ́n àwọn tó tẹ̀lé àwọn babaláwo mi náà tó mọ̀ pásítọ̀ náà ya wèrè gan torí pé àwọn pásítọ̀ wọ́n máa ń gbé ìyàwó wọn nìkan lé orí wọ́n á fi ṣe soundboard ṣùgbọ́n àlè tí àwọn òbò tí wọ́n máa ń dó ní kọ́nà ó ju ọ̀kànlérúgba lọ wọ́n ń dó ọmọ ìjọ wọ́n dó ìyàwó dickness wọn wọ́n dó ìyàwó àwọn ọmọ mẹ́mbà wọn wọ́n máa ń dó wọn ọgbà dọ̀rọ̀ mi babaláwo ò ní lè ṣerú ètò pé babaláwo máa ń bẹ̀rù yàtọ̀ sáwọn babaláwo wọ́nran wẹ́rẹ́ ó jọ wà nú ara wọn níná ṣùgbọ́n àwọn tó láìkí obìnrin jù láyé àwọn àfà. ìyẹn ti di kìíní àwọn tó parọ́ jù tó scam àwọn èèyàn jù láyé àwọn àfà ni àwọn àfà lọ parọ́ jù torí àwọn àfà èdè tí wọ́n fi ń kọ́ wa àgbọ́ bí wọ́n ti ń parọ́ nù ọ̀tọ̀ ni tí àlùkùránì ń sọ ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ tú fún wa torí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wa àwọn àfà parọ́ ń bèbè yẹn ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì náà àwọn náà ní irọ́ tiwọn ọmọ gbé síra wọn ni number 1 number 2 wọ́n ṣe jọ dé náà wọ́n ṣe jọ ń tò síra wọn lórí ẹ̀sùn kankan tó ń béèrè ìyẹn ò fàjà. ẹni tó yẹ kí yóò súnmọ́ jù ni babaláwo kì í ṣe pé mo jẹ́ oníṣẹ̀ṣe kì í ṣe pé mo jẹ́ babaláwo kì í ṣe pé mo jùmọ̀ nípa ìṣẹ̀ṣe kì í ṣe pé mo jẹ́ pé mo gbé sáńbọ̀dù ilẹ̀ Yorùbá lérí kì í ṣe pé ìyẹn ìdí tó fi ká súnmọ́ wa ni pé ẹ̀sìn mẹ́ta ló wà láyé tá a gbọ́ báyìí ẹ̀sìn tó wà lóòótọ́ 1014 ló wà làwọn ẹ̀sìn oríṣiríṣi different but ẹ̀sìn tá a mọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́ta ni ṣùgbọ́n ẹ̀sìn kan lè sọ nípa ìgbésí ayé ẹ̀dá táwọn ẹ̀sìn kan lè sọ ni mo fi lè sọ pé mo fún ẹ̀sìn àbáláyé wa ní grade pé number 1. kì í ṣe pẹ́sìn ló ń gbéyàn dọ́run ìwà ẹni ló lè gbéyàn dọ́run ẹ̀sìn kan ló máa gbéyàn dọ́run ẹ̀sìn ò lè gbéyàn débi kankan ìwà èèyàn àti ìṣesí èèyàn àti gẹ́gẹ́ bí Olódùmarè ṣe ṣe bí Olódùmarè ṣe rán wa tá a bá ṣe láfi dé ìjọba Ọlọ́run ìyẹn ẹ̀sìn ò gbéyàn débi kankan. ó dìpẹ́ndì lórí ìwà wọn tàbí ìṣe wọn Bíbélì kan fìdí ẹ̀ múlẹ̀ ó ní ìṣe wọn láfi mọ̀ wọn ìwà wọn láfi dá wọn lẹ́jọ́ Bíbélì sọ bẹ́ẹ̀. Àlùkùránì orí karùn-ún ẹsẹ̀ 160 ìlò sọ báyìí pé Àlùkùránì orí karùn-ún ẹsẹ̀ 160 ó ní tí wọ́n bá ṣiṣẹ́ olóore ẹyọ kan ó lè mi ọlọ́ọ̀bá ó ní máa fi irú ẹ̀ ṣe kíni ó ní máa fi irú ẹ̀ mẹ́wàá san fún ọ padà ó ní ṣùgbọ́n wọ́n bá ṣe aburú kan ó lè èmi ò ní jàǹbá rẹ̀ Àlùkùránì ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ mo kọ Àlùkùránì ṣùgbọ́n àwọn àfáà ò ní sábà máa lọ bẹ́ẹ̀ gbogbo gbà torí pé torí scam tó mọ̀ gbà lọ́wọ́ wa ó ti understand iṣẹ́ tó bá ṣe ló gbà láfi dán lẹ́jọ́ bẹ́ẹ̀ ni Ifá Odùfá kan sọ nínú Ifá Ìjì-Ògbè onírọ́gbórí igi rọ́pin òtítọ́ korò ó dàbí ọ̀run àjàgàlẹ̀ adéfáfẹ́lẹ́ gbòógì tí solúwo dé sálọ̀run àtòdè ìsálú ayé adéfáfẹ́ Oòduà àtàrán wá láti wá ṣe dáadáa gẹ́gẹ́ bí Olódùmarè ṣe rán kò sọ pé babaláwo ló gbọ́dọ̀ ṣe dáadáa kò sọ pé àwọn àfáà ló gbọ́dọ̀ ṣe dáadáa kò sọ pé wòlíì ló gbọ́dọ̀ ṣe dáadáa kò sọ pé pásítọ̀ ló gbọ́dọ̀ ṣe dáadáa kò sọ pé àwọn àfáà ló gbọ́dọ̀ ṣe dáadáa gbogbo wa la gbọ́dọ̀ lédè àti ṣe dáadáa ìwọ tó ń gbọ́ mi gan olóòtú ó gbọ́dọ̀ ṣe dáadáa tó o bá ṣe dáadáa gbé ló fẹ́ yọrí ayé ẹ̀ sí lóye sọ nínú kẹ́lẹ́ tì mí kan pé tó o bá sáré ayé máa rántí ayé máa gbé tó o bá sáré gbàmọ̀ bẹ̀rù ẹ̀rù tó bà kọ́lá olóòtú máa bẹ̀rù o lè lọ Canada o lè lọ England o lè lọ Europe bó ló fẹ́ yọrí ayé ẹ̀ sí ọmọ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìkan bíi 22 days ago nǹkan mi di nǹkan ní nǹkan ni díẹ̀ ló kù kó bá di nǹkan ní nǹkan pátápátá. àwọn kìrìsìtẹ́nì máa ń gbàdúrà kan àdúrà mistake ni o mistake àdúrà burúkú ni wọ́n lọ́ mọ́ jẹ́ kí nǹkan wó di nǹkan ní nǹkan rẹ̀ padà di nǹkan ní nǹkan rẹ̀ padà di tẹnẹlẹ́ni ọ̀fẹ́ ọkọ̀ gbogbo tó kójọ láyé yìí ó padà di tẹnẹlẹ́ni níjọ́ kan ọgbádùn mi so bẹ́ẹ̀ náà nílé ayé ṣe wà. àwọn tó já ewé jù sórí méje tọjà àwọn àfáà ń já ewé o àfáà mo láwọn àfáà kan tájọ lọ ọ́fíìsì gbà kan wọ́n mọ ewé ju èmi babaláwo lọ kò séwé tí wọ́n dá mọ̀ àfáà rẹ̀ ni wọ́n já ségi ewé wọ́n rẹ̀ dé tàwọn òní wọ́n sọ pé àwọn ọmọ pa ṣùgbọ́n wọ́n máa ń lo àtọ́lá tí wọ́n máa ń ṣe iná fi sí ẹnu ni iná fomi sí ọgbà mi ṣe bó ṣe wà ní. ẹni tó ṣẹbọ jù tó ṣe tutù jù àbí ẹbọ sacrifice ẹbọ ọ̀kànlélúgba lẹbọ ni àwa oníṣẹ̀ṣe gan àkí ìṣẹbọ tó
àáfà àwọn babaláwo tó láwọn lọ́mọ àwọn ẹsẹ̀ ẹbọ tó àwọn pásítọ̀ àgàgà àwọn pásítọ̀ bí àwọn sẹ̀lẹ̀ nǹkan kan wọ́n ṣẹbọ ju nǹkan mi lọ àtàrí àwọn àáfà wọ́n ṣẹbọ ju wọn wá fẹ́ ṣe sádàkà kan afẹsẹ kéré kan ẹpọ kéré oyin mọ ẹfọn àgbàdo ta ẹbọ ni ìṣèjá kéré irú ètí wọ́n ṣe lónìí àwọn mùsùlùmí mo sọ pé àwọn mùsùlùmí ló gùdù nínú kásẹbọ àwọn lẹbọ wọn jẹ́ number 1 A1 ni kò sí A7 A1 lẹbọ wọn mùsùlùmí pa àgbò lónìí ẹmọye àgbò tí wọ́n pa lónìí ọmọye màlúù ọmọye ràkúnmí ọmọye òbúkọ ọmọye adìẹ tí ó kú lónìí torí ọdún Sumaila ọgbọ́n mi májẹ̀mú ètùtù ni wọ́n ṣe àáfà ẹsẹ̀ bọ ju àwọn babaláwo lọ ẹbọ wọn gba number 1. ọ̀nà ẹsẹ̀ sí títí máa ń gbà jù torí pé nísìnyí ọlọ́pẹ́lọpẹ́ Ọlọ́run tí ìbá lọ tẹfá tó bá ti tẹfá báyìí wàá mọ̀ tó fẹ́ dà àdúrà lórí ti gbà wàá ti mọ ibi tó yẹ kí pọ́ǹtì ibi tó fẹ́ gbégbèsè ayé ẹ̀gbà Ifá lónìí yẹn ṣùgbọ́n àáfà mùsùlùmí tó bá lọ́dọ̀ àwọn àáfà wọ́n hàn tún fún ọ bóyá ọlọ́lé kí wọ́n lọ gbogbo ẹ̀ ìyẹn sọ pé kò tètè rí sí mẹ́ tó bá sì lọ pa ẹ̀kọ́ pásítọ̀ ìyẹn sọ pé kò tètè ní lárí mẹ́ àfi tó wọ́n bá dágbọ́n sí wọ́n máa dágbọ́n sí ṣùgbọ́n tó bá ti lọ tẹfá wàá ti mọ ibi tó yẹ kó gbégbé ìrìnàjò ẹ̀yà tí ayé rẹ̀ ó fi nítumọ̀ simple. àmọye pásítọ̀ tó nífá àwọn gan ló yapa jù pásítọ̀ tó nífá pọ̀ làwọn tí ò gbáfá lọ àwọn tí ò sì gbáfá náà àwọn pásítọ̀ omi báyìí wọ́n lọ wá gbára ẹ̀mí òkùnkùn tí wọ́n lò ritual spirit sọgbọ́n tó yapa àmọye àfà tó nífá àwọn àfà àbẹ̀kan níbẹ̀ tó pé wọn nífá wọ́n ti sáré ayé débẹ̀. obìnrin a máa gba fábọ̀ tí kò lọ́dọ̀ tèmi obìnrin máa ń gba fábọ̀ tèmi kí sábà advice obìnrin kò gbà fá instead tóbìnrin ó fi gbà fá kọjá kọkọ gbà kọ gbà fá fọkọ ẹ̀ tó bá ti gbà fá fọkọ ẹ̀ ó ti jọ wúlò fáwọn méjèèjì. babaláwo kò lè jòkété kò dá kí babaláwo máa jòkété tí babaláwo tó bá ti tẹfá ni o yàtọ̀ àwọn babaláwo tó ń ṣe oògùn tàbí tí wọ́n mọ̀ nípa àwọn míì wọ́n mọ̀ nípa fá dídá ṣùgbọ́n wọn ò nífá tí wọ́n tẹfá so tó bá ti tẹfá ò nídìí àti máa jòkété kí ló fẹ́ fi ṣe ẹran ayé nìna òkété ẹran ayé nìna òkété tó ń lò ojoojúmọ́ tó fi ń bí àwọn àgbàlagbà pé kí wọ́n má bínú kí ló wá tó fẹ́ mú bá wọn du ẹran mọ́ wọn lọ́wọ́ sí sẹ́ran ọ̀yà ti tán lẹ̀ ní ẹran gàlà ti tán lẹ̀ ní àwòrísì ẹran gàlà gan kò dá kí babaláwo máa jẹ́ gbogbo gbà torí pé jìnnà ni ẹran àṣírí ni ẹran awo ni awo ló náà òkété awo ni àgùntàn awo ni ológìnìgà awo ni so oríṣiríṣi bẹ́ẹ̀ tí ìkan kò lè gbéyàn dọ́run ìwọ ọwọ́ rẹ̀ ló máa gbé dọ́run mọ́jẹ̀dé kan tọ̀jẹ̀ mọ́jẹ̀ wọn fi Kùránì tọ̀jẹ̀ mọ́jẹ̀ wọn fi Bíbélì tọ̀jẹ̀ irọ́ wọn pa fún ẹ ẹ̀sìn mùsùlùmí ò lè gbéyàn dọ́run ẹ̀sìn kìrìsìtẹ́nì ò lè gbéyàn dọ́run ẹ̀sìn babaláwo ò lè gbéyàn dọ́run èyí tó lè gbé ọdọ́run ní ìwà rẹ àti ṣesí rẹ wájú Olódùmarè nínú ìjọ wájú ọba dẹ́dà ọba ṣẹ̀dá. àwọn pásítọ̀ ni wọ́n fẹ́ràn owó jù pásítọ̀ òrìṣọ́ọ̀sì ni ẹlòmíràn ra jet àwọn bàbá wa Adébóyè yẹn adé sekene kan adénúgà gbogbo wọn orí gbogbo wọn fẹsẹ̀ ra jet lọ ni àwọn ló fẹ́ràn owó jù àwọn ọmọ ìjọ wọn dẹ̀ fẹsẹ̀ rìn. ògùn bíbọ ó jẹ́ nǹkan pàtàkì nínú ìrìn àjò ẹ̀dá bí ọ̀nà bá dí mọ̀yàn gẹ́gẹ́ bí Ifá ṣe sọ tí ọ̀nà bá dí mọ̀yàn tàbí èèyàn bá láwọn challenges kan tàbí èèyàn bá rọ́nà lọ tí èèyàn bá lọ bọ ògùn ọ̀nà máa ń ṣí fún yàn ògùn jẹ́ asínà ó jẹ́ kọ́kọ́rọ́ tá a fi lè dé ọ̀dọ̀ àwọn ìtàlérúgbarúnmọlẹ̀ láti rí oore látara wọn ọ̀pọ̀ oore tá a rí àtàwọn ọ̀rúnmọlẹ̀ láti ń rí ni ẹni tó fẹ́ rí oore ajé ó gbọ́dọ̀ lọ bọ ògùn kó bẹ ògùn kọ́nà ò sí fún kó láti dé ọ̀dọ̀ ajé láti jẹ́ pé kájé ó wá wá ìgbà tó ń bọ̀ wá bíbà sí bí mọ́tò ló gbé wá inú ògùn ló wà náà tó bá rówó de epo sí mọ́tò ẹ̀ kí ló fẹ́ gbé wá sóòrù ó rìn wá bì láti ilé rẹ̀ ó lè rìn wá náà tó bó sì wà náà ògùn jẹ́ olùlànà fún ọmọ aráyé jọ̀dọ̀ àwọn gbárùnmọlẹ̀ láti rí àánú gbà olùlànà ní Ògúnládé. nǹkan tí wọ́n fi bọ ògùn ọ̀pọ̀ lóríṣiríṣi nílẹ̀ Yorùbá ṣùgbọ́n mo lè mẹ́nu bà díẹ̀ bẹ́ẹ̀ nọ́mbà 1 téèyàn bá lówó lọ kéèyàn máa fi ajá bọ ògùn ó sì pàtàkì
tẹ́ bá tó lówó lọ́dà kejì kéèyàn mọ̀ fi ìjàpá bọ Ògún ó ṣe pàtàkì nígbà míì tẹ́ bá ní owó lọ ńgbà míì ìyẹn lè fi bí ẹja àrọ̀ tàbí àkùkọ adìẹ kéèyàn fi bọ Ògún gbà míì tẹ́ bá dẹ̀ wà tó lówó lọ́ngbà míì ìyẹn lè fi òkété bọ Ògún gbà míì tẹ́ bá fi òkété bọ Ògún òkété ààyè ni wàá fi bọ Ògún wàá pa ẹ̀jẹ̀ sórí ẹ̀ wàá mú ẹran òkété yẹn wàá fi gbé tutù àwọn àgbàlagbà ó máa ń da gidi gan fẹ́ni tó bá nígbàgbọ́ nínú ẹ̀ torí gbogbo nǹkan ìgbàgbọ́ ni. Àwọn tó máa ń bọ Ògún jù àwọn pásítọ̀ máa ń bọ dáadáa náà wọ́n á pẹ̀lú wa yìí ká bá wọn sí á dẹ̀ bá wọn sí tí ò sì ti tọ́ dídá dúró kò dẹ̀dá Jésù dúró pé kọ́mọ̀dà wọn lọ. tó gbọ́ sọ bó ṣe wà nìyẹn. Ètùtù ṣíṣe jẹ́ nǹkan bí ìpín ó dàbí kéèyàn a lè pè ní ìsìgbà téèyàn bá jí láàárọ̀ ó fọnu ó mú búrọ̀ṣì ẹ̀ kó lọ bọ́ọ̀sẹ̀ lówó búrọ̀ṣì ó sáyẹ kó lówó pákó tó bá dẹ̀ lówó pákó yẹ kó lè lọ já ewé igi gúrọ́fà kó fi fọ ẹnu ẹ̀ tó bá fi fẹnu ẹ̀ ẹnu rẹ̀ á mọ́ láti jẹ nǹkan míì nǹkan tó bá jẹ kò ní lè àfẹ́tẹ̀ nínú ọkàn rẹ̀ á lè balẹ̀ kì í pé nǹkan tàná ló tún máa gbé mì ẹbọ jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí ọ̀nà ẹ̀dá kó sí torí àwọn fi ẹbọ bẹ àwọn irúnmọlẹ̀ ni ẹbọ kan lérúgbàdẹ̀ ló wá tó á wà ẹbọ kan bẹ ẹbọ ẹnu tó bá jẹun ó ti rúbọ ẹnu nìyẹn àwọn ẹbọ kan bẹ tó pé wàá ra bí àgbàdo tàbí ọkà bàbà wàá foyín sí wàá fi ṣàdúrà ni àwọn ẹbọ kan bẹ bẹ́ẹ̀ àwọn ẹbọ kan bẹ tó pé òkété ló máa lò wàá fi ṣe ẹbọ mi bẹ tó pé ẹran ẹlẹ́dẹ̀ ló máa lò wàá fi ṣe ẹbọ mi bẹ tó pé odidi ewúrẹ́ ló máa lò tí wàá fi rú ẹbọ náà ẹbọ pọ̀ lóríṣiríṣi bí agbára ẹ̀dá bá ṣe ká nínú ayé ni láti fi bẹ àwọn irúnmọlẹ̀ wa. wọ́n ń ṣe kò sẹ́ni tí èsì nu wa àgàgà àwọn tó ọmọ irú ètùtù kan làwọn àáfàá ń ṣe lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri àgbáyé wọ́n ti ń ṣe níbi wọ́n bá ti ń gbọ́ tí wọ́n ti ń gbórúkọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti ń ṣe tó gbọ́dọ̀ mi ìmí ò takò ṣùgbọ́n àwọn àáfàá mo fẹ́ mọ dọ́ọ̀jì báwo kì í ṣe ẹlẹ́bọ ni wọ́n àwọn ẹlẹ́bọ tó gba grade 1 A1 ni wọ́n fún wọn tí wọ́n bá dẹ́ kì í ṣe ẹlẹ́bọ kí wọ́n jáde kó challenge mi ẹlẹ́bọ ni wọ́n torí gbogbo àgbò òní báyìí wọ́n pa àgbò wọ́n pa ràkúnmí wọ́n pa màálù wọ́n pa ẹṣin ìtọ́ba lówó ẹṣin nù wọ́n pa ìtọ́ba lówó òbúkọ yóò pa ìtọ́ba lówó adìẹ yóò pa ìtọ́ba sì lówó pọ̀mọ́ yóò pa lónìí ẹbọ ni wọ́n ṣe sacrifice ètùtù tó wá wọ́n pé kèsè bọ́ kó mọ̀ wulẹ̀ sí mọ́ kọ́mọ̀ sí mọ́ tó bá sí mọ́ kò sí tọkọ ọlọ́ọ̀nà kò ní ọlọ́run lára. nígbà tó bá lọ sájò gangan ló bẹ̀rẹ̀ ogun nígbà tó bá wà lọ́dọ̀ bíi táwọn bọ́yọ̀ wà nílé bàbá rẹ̀ o ogun mẹ́ta ló ń bẹ ẹjà ń gbà yẹn ogun ìyá ogun ilé bàbá àtogun àfọ́fàrà rẹ̀ ló ń bọ ọjà ṣùgbọ́n tó bá ti di pé ó bá yóò ronú ó lọ sí àjò ìgbà yẹn lógún ṣẹ̀ di ọ̀kan lérúgba tó máa fèsì ẹ̀ ogun ìlú bí tó lọ yóò fèsì ẹ̀ ogun àdúgbò bí tó ń gbé yóò fèsì ẹ̀ ogun àwọn tó fẹ́ lọ bá pàdé àwọn different people tó fẹ́ bá pàdé tí ò ṣe nature ẹ̀ ó máa fèsì ẹ̀ so báwo ló ṣe fẹ́ win ní ogun àfi kó ṣe tutù sacrifice ẹbọ rúrú. o lè rí ìdájọ́ pẹ́ lómi ò ní gbàgbọ́ ètùtù rẹ̀ lè gẹ́sẹ̀ pé bóyá ọ̀rọ̀ ètùtù dàbí bẹtrò àti ìsáná ni ìwọ tó fẹ́ lọ ṣe ètùtù ọ gbọ́dọ̀ nígbàgbọ́ pé ìsáná ni ọ́ ètùtù tó fẹ́ lọ ṣe gbọ́dọ̀ dàbí bẹtrò tó bá sá iná irú èmi nìsí báyìí lánàá báyìí nìsí mo bọ orí mi pẹ̀lú ẹja mo pa sífà mi èmi mo jẹja àti jẹja lánàá báyìí èmi ti nígbà kwádùn àmì ti gbà olóore wa mi bọ̀ wá mo dẹ̀ du olóore dẹ̀ máa wá kò sí wọn bí olóore dàbí ọba wà ìwúrọ̀ wa èmi ẹsẹ̀ bọ́ torí pé kí n lè bá gbogbo lágbájá mọ́ tèmi ọlọ́ọ̀ni jẹ́ ń lè bá wọn ṣe mi ò ṣe tuntun torí pé kí n lè bá gbàdúrà lágbájá ṣùgbọ́n mo mọ̀ pé destiny mi oore mi àánú mi látọ̀wọ̀ òrìṣà òkè wá gẹ́gẹ́ bí Ifá ṣe sọ nínú fáìjì mo gbè yẹn pé a sì rán Oòduà wá láti wá ṣe dáadáa gẹ́gẹ́ bí Olódùmarè ṣe rán mo gbọ́dọ̀ ṣe dáadáa láyé kí n tó lọ simple. Ìwòrí méjì ó láti ilé ọkọ délé ọkọ kì í jẹ́ kóbìnrin ó nísinmi àti ilé ọkọ délé ọkọ kì í jẹ́ kóbìnrin ó sì nísinmi adífá fún ìwòrí méjì nígbà tí ń bẹ láàrin ìpọ́njú kódà gan àti ibi iṣẹ́ débi iṣẹ́ gan kì í jẹ́ kéèyàn ó nísinmi àti ilé ọ̀rẹ́ délé ọ̀rẹ́ gan kì í jẹ́ kéèyàn ó nísinmi àti bí lọ bí báyìí tàbí kéèyàn máa lọ bí káàkiri kéèyàn máa nígbàgbọ́ nínú nǹkan tó ṣe tó bá ti ń káàkiri ilé babaláwo káàkiri ilé pásítọ̀ káàkiri ilé aláàfáà ó lè nísinmi yóò dàbí gbà tó mọ̀ ṣe ni ẹlòmíì ní báyìí tó bá gbéṣẹ́ fún babaláwo kan lónìí báyìí tó bá ṣiṣẹ́ kò tí ì rí dáadáa lọ́dọ̀ olórìṣà òkè ẹbọ rúrú o lè ṣẹbọ lónìí báyìí kò sì rí ìyípadà rẹ̀ lónìí
ó lè ṣe ètùtù kan lónìí báyìí kó má rí iye kan dára láàrin oṣù mẹ́ta ibi kankan ní nǹkan yẹn wà lókè kò sí ẹbọ tó rántí ṣe láyé tó fi bí àwọn ọ̀nùmọ̀lẹ̀ láyé tí ò ní gbà ó níbi tó máa gbà sí bóyá àkóbá kan ló wà wájú ẹ ní yóò bọ blọọkì ẹ bóyá bí kan ló mẹ́wájú ẹ ní yóò bọ blọọkì ẹ bóyá àdánù kan ló fẹ́ sí yẹn ní yóò bá yẹn blọọkì ẹ sọgbọ́dọ̀ mi lára àwọn ẹbọ rúrú ṣùgbọ́n tí ọba yá tó bá yá àwọn nǹkan yóò àwọn ẹ̀rọ ti change tó bá ti ṣe dáadáa tó ṣe lemọ́lemọ́ tó ṣe dáadáa ok nísìn last week mo bọ́ fáàmì mo tún bọ́ lánàá tó bá tó di Monday ní ìsìn máa tún bọ́ tó lọ́ba tó kọ́ náà tó pèsè fún mi kó jẹ́rìí agbára kó já ká wà láyé àìlérí sọ́dọ̀ Olódùmarè kó Olódùmarè òrìṣà òkè ọba Àjàgùnmàlẹ̀ kó já wà láyé máa tún bọ́ tí máa tún bọ́ tán tó bá tó di owó ẹ̀sìn máa tún rówó máa tún bọ́ bí màá sì máa ṣe nu ìgbọ́dọ̀ tó pé tó pé mo jí sàtàná mi ò ní ṣe mọ́ kí wọ́n sọ pé tó pé èèyàn ti báyàwó èèyàn sùn lánàá èèyàn ní bá sùn mọ́ òbòyàwó èèyàn ó di pẹ́ta kí wọ́n sọ pé tó pé èèyàn tó dó ọkọ̀ èèyàn dó yẹn lánàá kò gbọ́dọ̀ tó dó yẹn mọ́ ọkọ̀ èèyàn lọ padà lọ dóbò ń ta tó wá dẹ̀ ti dóbò ń ta tó wá ti dùn mọ́ ń ta kò ní wálé mọ́ tó ti sọ pé kí wọ́n máa ra òbònà ṣúgà àdódò ni ẹ wá máa rà ẹ wá lọ àdódò bàbá Ògúnmọ́dédé èyí tó wà ní òkè bá mú kàn wá kí n polówó ẹ àdódò ni ẹ máa rà ó tó gbọ́ ẹ ra àdódò kẹ́ ẹ máa fi ra orí oko yín àti orí òbò yín. èmi láìkí ètùtù ṣíṣe ju oògùn lọ́ngbà mi torí gbà mí báyìí oògùn máa náyàn lówó tó pọ̀ nígbà mi ju ètùtù lọ ètùtù ṣe lè number 1 dẹ̀ ni torí ètùtù ju oògùn lọ oògùn lè ṣe yẹn lè ṣe oògùn 1 billion kéèyàn tó dórí ta mẹ́ta mẹ́rin kó ti bàjẹ́ tàbí kó mọ̀ ṣiṣẹ́ káwọn ayé gbọ́ wọlé tàbí kọ́ pé èèyàn gangan àwọn àmì tó wà lára èèyàn tàbí àwọn kankan tó wà lára èèyàn kò ní jẹ́ kó work ọ̀gẹ́tù ṣùgbọ́n ẹbọ rúdú tó bá ti rú ẹbọ báyìí ó ti dóde ọ̀run kò jù bẹ́ẹ̀ lọ. irú èmi nìṣẹ́ ọjọ́ Sunday mọ́mọ́ láì kí n ṣe ètùtù tàbí jọ Monday fún ara mi ni o mo lè ṣe fẹ́ anybody láyé at any time fún ara mi mọ́mọ́ láì kí Monday or Sunday kí n máa ṣe torí pé mo ti gbé àwọn ọjọ́ yẹn wò mo rí pé tí mo bá ṣe mo máa ráàánú gbà àti pé ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ fún èmi tí n bá ṣe jọ Sunday mo bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni tí n bá ṣe jọ Monday náà mo bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni so a lè jẹ́ pé kíní yẹn ò fi ká lè jẹ́ káwọn oore tó yẹ kó tó sí lọ́sẹ̀ mo ní lọ gbé fẹ́ lómi má lè gbé wá fèmí ló ti sọ pé alálọ́mí alálọ́gbà ajígbowó olùjọ lórúkọ tá a pè fa ada gírígírí wọ̀lú lórúkọ tá a pàgùn táwọn àgbààgbà mẹ́rìnlógún ire tèmi Ògúnmọ́dédé ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ tí ń bẹ lọ́wọ́ alára ẹ mọ̀ gbé bọ̀ wá ẹ má gbé lọ́lé alára mọ́ ọ̀dọ̀ mi ní ẹ bá ń gbé wá ìdán bẹ lé ajérò ẹ má gbé lọ́lé ajérò mọ́ ẹ má gbé bọ̀ wá dọ̀ mi ìdán bẹ níbi ọ̀wọ́n níbi ojúmọ́ tí mo wá lágbèrè méjì ọ̀ràn ayé ẹ taari ẹ̀ sí mi wo lólùfẹ́ mi náà wọ́n á taari ọ̀rọ̀ tí ọ. ẹ̀sìn àbáláyé ni ìṣàlàfíà à ní problem pẹ̀lú anybody à kórìíra anybody mo ṣe wà báyìí ní sẹ àwọn pásítọ̀ mọ̀ mú àìfi wá fún mi báwọn yẹn invite mi sí ṣọ́ọ̀ṣì àwọn afárá mọ́ invite mi sí mọ̀lúdì tàbí nǹkan tí wọ́n bá ṣe láti gbowó ọwọ́ mi ni tẹ́mi bá fẹ́ sọdún fáti mo bá pè wọ́n wọ̀n ní wá wọn rẹ̀ ní fowó ránṣẹ́ ò ti rí bẹ́ẹ̀ yẹn olórí mathematics yẹn tó yẹ ọ àwa báyìí ní sìn àfáà rẹ́dí àti fẹ́ ṣe nǹkan yóò pè wá wọ́n á invite wa wọ́n á gbowó wa sápò àwọn pásítọ̀ wọ́n invite wa láti gbowó lọ́wọ́ wa wọ́n á gbowó lọ́wọ́ wa lọ́wọ́ babaláwo tàbí oníṣègùn tàbí oníṣẹ̀ṣe wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tí oníṣẹ̀ṣe bá ní nǹkan ṣe kò lè pè wọ́n wò ní lọ́bẹ̀ torí pé ẹ̀sìn wọn ìṣe àìsàn àlàáfíà àwọn gàmà ni wọn ò fi gbogbo ẹnu sọ torí àwa báyìí nìsín kò sẹ́ni sìn tá a lè bá ṣe kò sí ẹ̀sìn tí ẹ̀sìn àbáláyé ò lè bá ṣe torí àti mọ̀ pàwà ní àti pé number 1 Ọlọ́run ti create ẹ̀ náà wá ní landlord wọn landlord ọ̀dẹ̀ gbọ́dọ̀ bínú sí mìrẹ́ǹtì ẹ̀ o ti understand landlord ò lè bínú sí mìrẹ́ǹtì ẹ̀ náà ẹ̀sìn àbáláyé ó ní landlord ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí táwọn náà bá dé Mẹ́kà àti di mìrẹ́ǹtì táwọn dé Jerusalem àti di mìrẹ́ǹtì ṣùgbọ́n nílùú tá a wà yìí lórílẹ̀-èdè tá a wà yìí nílẹ̀ ayé tá a wà yìí nílẹ̀ Yorùbá tá a wà yìí láti Òtúfẹ̀ níbi ojúmọ́ tí wọ́n wà yìí tá a wà yìí àwa ni láńlọ́ọ̀dù wọn ẹni ẹ̀sìn tó bá wù kó wá látòkèrè wá ìyàwó láńlọ́ọ̀dù ẹ ọwọ́ ayálégbé ni bó bá sì yá dé sí mo sọ fún ọjọ́ kìíní ànàgbà tó wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mo ní tó bá yá ẹnu àwọn ẹ̀sìn yìí ò ní ìranlẹ̀ mọ́ sóò tìrí báyìí ojú àwọn èèyàn ti ń lànà wọ́n ti kórí wọn bọ́ ní ògò ṣùgbọ́n ìgò yẹn ti sí dànù báyìí ní sẹ́jọ́ everybody ti fẹ́ là
gbogbo anybody ló fẹ́ ní fá báyìí but ifá náà wá ti upgrade tó bá fẹ́ gba fá tẹ́lẹ̀tẹ́lẹ̀ babaláwo lè sọ pé kó lọ mú 200 300 wá 500 wá elébi ni babaláwo náà wọ́n ti gun mọ́tò mẹ́kà tí wọ́n lọ lọ́tọ̀ ẹ̀ báyìí 15 million wọ́n náà lọ ẹnì kọ̀ọ̀kan tó bá ti réyìn mẹ́kà tó ga yín òkè báyìí orí táwọn iná ń ga yín òkè ni èébú wọn èébú àwọn ọmọ ọlọ́mọ tó yẹ bá sọ pé nàìjíríà ọ̀dà yìí téèyàn bá ní 15 million lọ́wọ́ ó yẹ kéèyàn make life ayé tí ò fi jáde láyé mbẹ ó yẹ kó di ènìyàn lórí 15 million naira wọ́n kó lọ mẹ́kà so now ọwọ́ ní òní ga yín òkè kódà yóò ga bàtà òkè tẹ́fẹ́ lómi bá dé báyìí yóò ga bàtà rẹ̀ òkè báyìí sáwọ́ bàkà rẹ̀ báyìí yóò ga òkè ni ìdí ni pé ọmọ yòówó tó náà lọ àwọn babaláwo náà ti ṣetán tó bá fẹ́ tẹfá lọ múra dáadáa 3 million ni o tẹ́tẹ̀lẹ́ yìí tí mo ti gba 2 million lọ́wọ́ yín tàbí mo gba 1 million 5 lọ́wọ́ yín ẹ má bínú sí mi pé mo yàn yín jẹ nǹkan tí upgrade ní ráìsì tí wọ́n gbọ́n lọ́wọ́ táwa owó play Jerusalem báyìí ọmọ yẹ 10 million lọ́nà lọ tó wá fẹ́ lọ Jerusalem tó bá rí tọ ọ̀rẹ́ rẹ̀ tó lọ Jerusalem bí léèrè pé lọ́nà lọ 10 million lọ́nà àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín tó lọ ń jò ní 10 million lọ́nà lọ ló fi lọ Jerusalem àwọn àfáà yín tó lọ ní ìṣẹ́ni tó di aláàjì tí wọ́n pè ní aláàjì kàmọ́ aláàjì Musa aláàjì Kúgúrà tó lọ sí Jerusalem tó lọ sí Mecca ní tó bá ti dé next week ní ìsìnbẹ̀ lọ bí wọ́n léèrè 15 million wọn náà tó bá fẹ́ agbáfá lọ́dọ̀ èmi bí Ògúnmọ́rẹ́dé ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ máa tọ́jú 3 million tó bá ní 3 million lọ́mọ fowó ẹ̀jẹ̀ ń díẹ̀ Jésù lolúwa tolùgbàlà ọmọ bó ni Jésù tí Jésù jọ lọ ni Jésù èso lọ náà Jesus is a agent ara wálé ayé láti wá ṣe dáadáa gẹ́gẹ́ bí bó agbára ẹ̀ bá ṣe ká tó fi lọ ni gbàtàgbára ẹ̀ ká náà ló lọ náà Jésù ọmọ Màríà èmi náà ọmọ Màríà lèmi náà bá ṣe rán Jésù wà lára ṣe rán mi wálé ayé iye sọ pé kẹ́ gbà mí gbọ́ torí pé tí wọ́n bá ti sọ pé kẹ́ gbà mí gbọ́ ò ti gbéraga Jésù gan sọ pé wọ́n gbọ́ òun gbọ́ ẹ lọ ka Bible dáadáa Jésù gan sọ pé kẹ́ gbà òun gbọ́ ó ní ká ṣiṣẹ́ fẹ́ bàbá mi ti bẹ ní ọ̀run ìfẹ́ bàbá ló ní ká ṣe kò ní ká ṣe fẹ́ òun sọgbọ́ Jésù kan ní olùgbàlà wa ọba Olódùmarè ọba Àjàgùnmàlẹ̀ ó ní olùgbàlà wa ó ní lọ́jọ́ tí mo bá kú òní màá lọ hand over gbogbo tí mo bá ṣe láyé Olódùmarè ọba tó láyé tó lòdì ọ̀run ẹni tó dá nǹkan tẹ́nì kò lè dá a lè create Ọlọ́run fúnra wa báwọn kan ń create Jésù wọ́n sọ di Ọlọ́run fáwọn Jésù èso Ọlọ́run Ọ̀rúnmìlà ní ìsìnkú wọn pọ̀ Ọ̀rúnmìlà pé lóyìn Ọlọ́ọ̀bá kò possible Ọ̀rúnmìlà jẹ́ agent fún Ọlọ́ọ̀bá ni Èṣù náà jẹ́ agent fún Ọlọ́ọ̀bá ni Ṣàngó jẹ́ agent fún Ọlọ́ọ̀bá ni Ọbàtálá jẹ́ agent fún Ọlọ́ọ̀bá ni ìránṣẹ́ ni wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni ó dàbí ìgbà tó dáwọ́ tẹ̀lé ọmọ kọ́ àwọn ọmọ kan káàkiri tí wọ́n bọ́ ṣiṣẹ́ àwọn tó bọ́ tún gbogbo àwọn sísítẹ̀mù ẹ̀sìn sí gbàgbọ́ ìránṣẹ́ ẹ̀ wọ́n jẹ́ wọ́n wà tó pàwọn lọ́gá ẹ̀ ni ìgbà tó rí wọn fẹ́ burú tó bó ṣe wà nìyẹn. tó parọ́ jù láyé tó scam yẹn jù làwọn àfa torí irọ́ wọn máa ń pa Kùránì tí wọ́n máa ń ké fún wa yàrá wa gbọ́dọ̀ gíní kan bisimilayi amani rọyí ọ̀tọ̀ ní tí Kùránì máa ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n parọ́ àwọn ló parọ́ jù ṣùgbọ́n àwọn tó parọ́ gbowó jù láyé àwọn pásítọ̀ ni àwọn àfa ló tẹ̀lé. tó yẹn ò ní pọ́blẹ́mù nínú kò ṣe nǹkan tá a máa fà. wọ́n ti wù ọ́ ní ọgbà gbọ́ ṣùgbọ́n bẹ̀rẹ̀ sí àbáláyé tèmi gbọ́ o èmi náà polówó ọjà ni o mo kàlùkò polówó ọjà ẹni ẹ̀sìn ìbílẹ̀ ní ọgbà gbọ́ ṣùgbọ́n torí yóò sọ nípa ìtàn ayé rẹ̀ yóò sọ nípa nǹkan tó fẹ́ dà tó bá ti tẹ̀fà mo tó bá tẹ̀fà ò lè mọ̀ ọ̀parí Jésù ò lè sọ bẹ́ẹ̀ Jésù sọ nípa Dávidi yóò sọ nípa Paul yóò sọ nípa ẹsẹ̀ àwọn apostoli kò lè sọ nípa ìgbésí ayé ẹ̀. Èjì ògbé pọ̀ ọ̀kànlérúgba ní èjì ògbé tí ọba aláwo mi bá gbọ́ ní sani kíní wí táwọn mi bá tún gbá tún ní kíní wọ́n tún sọ gbádùn mi táwọn kan bá jẹ́ ẹ̀gbọ́n tó ń bá jókòó dáadáa ifá ní rọ́gbórí igi rọ́pin adífá fún èjì mògbè nígbà tí ń bẹ láàrin ìpọ́njú nígbà tí Olódùmarè rán Ọ̀rúnmìlà wálé ayé gẹ́gẹ́ bí bó ṣe rán Jésù wálé ayé bó ṣe rán gbogbo wa bọ́ọ̀ lọ́ọ̀ ṣe rán Ọ̀rúnmìlà wálé ayé ló ṣe rán èmi náà wálé ayé tọ́gbọ́n mi èjì mògbè mi ò gbẹ́ nìkan gbèrí kú sọ òjijì mọ́lẹ̀ tẹ́rù kò sẹ́ni tí ò ní rí kú gan tí ò ní sá adífá fún èjì mògbè èjì gbálá èjì gbóló kó tó lè di ẹni ńlá kó tó lè di olórí láyé wàá rí àwọn àdójúkọ tó pọ̀ dáadáa Ifá Èjì Ògbè ló sọ bẹ́ẹ̀
lórí iṣẹ́ tó wà yìí sí jọ́ tó bẹ̀rẹ̀ sẹ́ lọ bẹ̀rẹ̀ sí láǹdì ẹ̀ ni àbí lọ bẹ̀rẹ̀ sí láwọn èèyàn máa pè ọ́ ni àbí jọ́ lọ bẹ̀rẹ̀ sí rí followers ọ gbọ́dọ̀ mọ Ìfẹ́ Ìjì jẹ́ kó yé wa pé èèyàn gbọ́dọ̀ ní àdójúkọ lórí nǹkan tó bá ń ṣe ó sì gbọ́dọ̀ rógun ṣùgbọ́n tó bá dúró tọkàntọkàn gẹ́gẹ́ bí Òjì Mogbe ṣe dúró wà padà dó lórí ó lè wà lẹ́ni ẹ̀yìn tẹ́lẹ̀ wà padà dẹni tó wà níwájú tó dé Èjì Ogbè àbúrò ni kọ́lọ́ tó gbógun fún kó tó dẹni ńlá ọmọ kékeré ni náà Èjì Ogbè ọ̀tẹ̀ ni wọ́n dìde bẹ́ẹ̀ tó fi do lórí mọ́ wọn lọ́wọ́ ìwọ náà lè do lórí láàrin ọ̀rẹ́ ó wà àwọn tó ti ní lárí jù lọ́nu ọmọ ìyá rẹ ni ó wà àwọn tó ti ní lárí jù lọ́nu ọmọ ọ̀rẹ́ rẹ ni ó wà àwọn tó ti ní lárí jù lọ́nu àwọn tó jọ ń gbé ni owó náà wà iná bá ṣe wà yìí láyé ìgbà kan ibi táwọn àkọlà wà lénìí ọgbọ́n mi Ìfẹ́ Ìjì Ogbè ló gbé wa débẹ̀ àjàgbé mi rá Ifá gbé mi fò bíbí bá ń bọ̀ lẹ́yìn mi àjàgbé mi fò Ìrẹtẹ̀ gbé mi fò Èjì Ogbè gbé mi fò Ọ̀kànràn gbé mi fò Ògúndá gbé mi fò Ìrẹtẹ̀ Ogbè ló gbà wá fò ó gbé wa débi tádé Àtẹ̀gbè ní sáwọ́ fólóòkun àdébèrè o ire sì ń bẹ lọ́la náà tàbá tí kù ká má para wa ni ire wà lọ́la àwa tú ọ̀ fún yẹn kọ́kọ́rọ́ yẹn dẹ́ mi lójú pé táyé ọba parẹ́ tá a sì para wa a sì lè para wa bí adé sáyé ìgbà tá à ń sọ lọ́dẹ tá à ń sọ de tá à ń gba 12,000 naira lóṣù sáà para wa gbà yẹn sí láyé èsì tí nǹkan wá bẹ̀rẹ̀ sí dáa tí mo mọ̀ pé mo sì lè rí 5 naira èmi náà sì lè rẹ́ni pé tí ó bùn mi 1,000 I don't want to die young mi ò ní kún kékeré ìwọ tó gbọ́ mi yẹn tí wọ́n náà fẹ́ kún kékeré gbàdúrà ara rẹ pé ò ní kún kékeré pẹ̀lú gbàgbọ́ rẹ ní Ìfẹ́ Ìjì Ogbè ló jẹ́ kó yé mi bẹ́ẹ̀ pé mi ò ní kún kékeré ogún lè pọ̀ ni ogún pọ̀ ni ẹlẹ́dẹ̀ ọ̀dọ́ Ọ̀yọ́ abadébire ayé dẹ̀ máa gbọ́ wa wọ́n dẹ̀ tún máa wò wa wọ́n dẹ̀ tún máa náwó pa wa wọ́n dẹ̀ tún máa fowó wá wa rí wọ́n dẹ̀ tún máa fowó ṣàánú wa Ifá ń gbàgànṣà Àtẹ̀gbè mọ́ ni Àtẹ̀gbè àwọn olókun ọ̀tá pẹlẹbẹ ló sáwó fún ẹ nílùú Òkun tó fi dẹni ńlá tí mo bá parọ́ fún yẹn òótọ́ ni o gbàgbé fọkọ̀ Ifá lọ sọ bẹ́ẹ̀ pé màmá parọ́ fún yẹn yóò sì mọ dòótọ́ simple àwọn yóò sì mọ wò mí bí idán ọ̀pọ̀ bálágẹmọ bá fẹ́ gbàràdà àwọn kọ́kọ́ gẹ̀ǹgẹ̀ bẹ́ẹ̀ mọ̀ sí bí idán yóò sì mọ gbàràdà lọ adífá fún spadà ìgbòjì pọ̀ English ẹ̀ aláǹtakùn tó bá fẹ́ ràn owó tiẹ̀ bí idán ni ó ṣe máa ń ran àwọn náà bẹ̀rẹ̀ nìyẹn àti dé ọmọ Ọ̀rúnmìlà Dùsùnmọ́ ọmọ Ọ̀rúnmìlà mo dé Ọ̀rúnmìlà ò sí láyé mọ́ Dùsùnmọ́ ò sí láyé mọ́ ṣùgbọ́n èmi Ògúnmọ́dẹdẹ ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ mo dé ọmọ Adákẹ́jà bí èṣù ẹni wọ́n tì sínú pé ti ra rẹ̀ ojú ọ̀nà ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ ọmọ Ajílété ló jẹ́ ní adénú ọkọ̀ asinmi o àti ìdénú ọkọ̀ asinmi yé kọ́lá o ogun ọjà jàjà kókó wọn l'Ógbómọ̀ṣọ́ adénú ọkọ̀ asinmi mo léwé yeye ìgbà ní o Iléyá ewé yeye ìgbà ní ọmọ Ògúnmọ́dẹdẹ ewé yeye kò kú mọ́ ewé yeye ìgbà ní orúkọ mi ò yí padà náà l'Ògúnmọ́dẹdẹ Ìfàdàyọ̀ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mo ń ṣe nílé Olúyẹdùn nílùú Ògbó ni mo ń ṣe ẹ bá mi kí wọn nílùú Ògbómọ̀ṣọ́ pé Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ògbómọjúgun 77 agbára tí paná ogun apaná ogun láyé ọ̀sán méje òru méje agbèwà o àjàgbèmírà. láti ibi tá a wà títí káàkiri àgbáyé lágbára Olódùmarè dé bẹ́ẹ̀ náà lágbára ètùtù dé tó ti gbọ́ agbára ètùtù káàkiri ayé ni tó bá ti ṣètùtù bí tẹ́nìyàn bá ti nígbàgbọ́ bí tó wà mo sọ fún ọ pé ètùtù dàbí bẹtró àti sáná ẹni tó fẹ́ ṣe ètùtù tí wọ́n ṣe ní bẹtró ẹni tó ṣe gangan ní ìsáná tó bá ti nígbàgbọ́ pé kíní ti gbà àdúrà rẹ ti gbà nìyẹn ó fàdí wọ́ọ̀dù lè ètùtù dé òjò bẹ́ẹ̀ lọ. ọmọ abégún jẹbọ ọmọ abólóró sòrò táàbà tí pé bí babaláwo bá dá ifá lẹ̀ tàbọ̀ bá tẹ ifá tàbọ̀ bá fẹ́ ṣẹbọ tó bá sì tù tí ó bá ti pé ọ̀sẹ̀ ìtura mo ní ọ̀sẹ̀ ìtura olóyè àwo mo tẹnu agbàṣẹ lónìí kọlọ̀bọ̀ mo tẹnu agbàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáyé ọ̀nà yóò sì ni babaláwo tí ń gbọ́ mi ni àdúrà rẹ̀ ó gbà ọkàn rẹ̀ ó balẹ̀ láṣẹ Elédùmarè ò ní sàwọ́ aláṣọ pípọ́n ẹ̀yin àfáàtọ́ ń gbọ́ mi náà yóò dáa fún yín o ẹ̀rọ náà lọ tó pé níbọ̀ wà lẹ jẹ́ yóò sì dáa fún yín àdúrà yín ó gbà ẹ̀yin kìrìsìtẹ́nì náà yóò dáa fún yín lórúkọ Jésù o ọ̀nà yóò dẹ̀ là láṣẹ Elédùmarè láṣẹ Ifá láṣẹ Ọ̀rúnmìlà láṣẹ Olúbíkin àdúrà yín ó gbà gbogbo ẹ̀yin followers wa ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí YouTube lórí TikTok káàkiri àgbáyé ibikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa ẹ̀yin ti Kọ́lá Aláwọdé olóòtú yóò dáa fún yín àdúrà yín ó gbà o ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè èrè oko àti èrè àjò ẹ mú wálé ni torí pé mo rántí pé wọ́n ní tí ọkọ bá lọ sóko
asùn nílé ọ̀dẹ̀ pọnabí bí ìran àwọn àdá bá lọ sóko asùn nílé ọ̀dẹ̀ pọnabí adífá fún àdá nígbà wọn mú lọ sóko òwògbà wáṣẹ àdá padà sílé ni ó padà nísìmí rèrè òkú jẹ láti Elédùmarè ní gbésájò lágbára lọ́wọ́ bá dẹ́dà lágbára lọ́wọ́ bá ṣẹ̀dá a rí bẹ́ẹ̀ a ṣẹ bẹ́ẹ̀ ó dàṣẹ tẹ́dùmarè ire kàkà 777 agbára tí panogun apanogun láyé. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣe ni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà. Àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ. Gbogbo kòókò jẹ́ǹjẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí. Tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀. Torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. Ṣé wá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. Bẹ́ẹ̀ sì ni àṣìṣe bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. Má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyò rà ìwọ gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn. Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. Ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. Ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited lórí nọ́mbà yìí +1 832 898 9610. Àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. Ọ̀bàrà méjì àwo ló ń ṣe àwo ìṣẹ̀ṣe làgbà àwo Ọláwọlé aláwọdé àwo ni o àwo ìṣẹ̀ṣe làgbà àwo bẹ́bàrà wo kẹyọ̀ máa wo àwo ìṣẹ̀ṣe làgbà àwo.